ogun ọ̀run wọ́n yọ̀ sí ibi Jésù. Jésù tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ Ọlọ́run. Ó dáa, kí ló dé ní bí àwọn ogun ọ̀run ṣe pọ̀ tó ní ọ̀run yẹn tẹ́ pé wọ́n rán àwọn kan wá gbà lọ́wọ́ Hẹ́rọ́dù tó pé sísá wọ́n wá gbé Jésù Kristi Olúwa sá lọ sí Íjíbítì. Ní táwọn wò ní kí ló dé tó sá, kí ló dé táwọn ogun ọ̀run ò wá wọ́n sì ṣẹ́gun Hẹ́rọ́dù lọ́wọ́ kan. Ẹ pé áńgẹ́lì ló wá sọ fún wọn pé bí ọmọ yẹn sá lọ. Ṣé Hẹ́rọ́dù wá wúwo tó bẹ́ẹ̀ ni jẹ́ pé Jésù wá ń sàkó ìyẹn gan-an la fẹ́ wò ní ti òní. Mo máa gbàdúrà ní ọdún tuntun káàárọ̀ ọdún ayọ̀ ló jẹ́, ọdún ìtura, ọdún tó yẹ pé tá a bá ti lo oṣù díẹ̀ ń bẹ̀ a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣáà ní wá ọdún 2026 Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Bó ṣe máa rí ni ẹ ṣàmì kí ẹ gbé ìtọ̀ àdúrà mi. Bàbá Ọlábìntán ẹ mà ṣe. Ẹ ṣé pọ̀. Ẹ fi bẹ̀yẹ ní wa. A kí gbogbo wa kú ọdún tuntun. Àṣeyí ṣàmọ́dún ọdún yìí á dẹ̀ tu gbogbo wa lára. Mo kà láti inú ìhìnrere ti Matthew orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkarùndógún. Ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkarùndógún. Nígbà tó sì dìde ó mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ lé òru ó sì lọ sí Íjíbítì ó sì wà níbẹ̀ títí ó fi di ìgbà ikú Hẹ́rọ́dù kí èyí tí Olúwa wí láti ẹnu wòlíì nì kí ó lè ṣẹ pé ní Íjíbítì ni mo ti pe ọmọ mi jáde wá. A rí pé ohun tí ó ṣẹlẹ̀ níyìí tí Joseph ṣe ó jẹ́ ìdáhùn sí àṣẹ tó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Tá bá wo ẹsẹ̀ ìkẹtàlá sọ wípé nígbà tí wọ́n sì ti lọ kíyèsí áńgẹ́lì Olúwa yọ sí Joseph ní òru ní ojú àlá ó wípé dìde gbé ọmọ ọwọ́ náà pẹ̀lú ìyá rẹ̀ kí o sì sá lọ sí Íjíbítì kí ìwọ kí o sì gbé ibẹ̀ títí èmi ó fi sọ fún ọ nítorí tí Hẹ́rọ́dù yóò wá ọmọ ọwọ́ náà láti pa á. Ó jẹ́ ìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Kì í ṣe pé Joseph àwa dúró máa sọ pé tó bá jẹ́ pé Ọlọ́run ló ní ìlérí, tó jẹ́ pé Ọlọ́run ló lọ́mọ yìí kó lè rán àwọn áńgẹ́lì kó pa Hẹ́rọ́dù dànù kí ọmọ náà kó lè ṣayé. A rí i pé nínú ọ̀rọ̀ Ọlọ́run nígbà lálẹ́ àti nísinsìnyí a rí i pé èyí tó tóbi jù nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n sì túbọ̀ nílò àti máa gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Bó ṣe wù kí ọgbọ́n orí wa tó, òun ni ìgbọ́ràn sí àṣẹ yìí òun ni Joseph ní láti kọ́kọ́ ṣe. Gbogbo onígbàgbọ́, gbogbo ìránṣẹ́ Ọlọ́run, gbogbo àwọn àyànfẹ́ Ọlọ́run wọ́n gbọ́dọ̀ ní ìdáhùn àti ìgbọ́ràn tí kò ní àmì ìbéèrè. Kò sí pé bóyá èèyàn ń gbọ́ Ọlọ́run lẹ́nu nígbà tí Ọlọ́run bá ti pàṣẹ kan fún wa, tó bá ti sọ kan fún wa, ó yẹ ká ṣe é láì di pé Ọlọ́run ó bẹ̀ wá àbí ó sọ lẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ ká wo ìwé Genesis orí ìkejì lé ní 20. Mo kà láti ẹsẹ̀ 3. Abraham sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì ó sì mú 2 nínú àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ pẹ̀lú rẹ̀ àti Ísákì ọmọ rẹ̀ ó sì la igi fún ẹbọ sísun náà ó sì dìde ó sì lọ sí ibi tí Olúwa sọ fún un. Abraham nìyẹn o. Ọlọ́run ní kó mú ọmọ ẹ̀kan ṣoṣo ọmọ ìlérí kó lọ pa. A rí i pé Abraham ò béèrè question, kò béèrè ìbéèrè, kò bójú ẹ̀yìn. Ní kùtùkùtù bí èyí sọ pé ní kùtùkùtù òwúrọ̀ ó lọ láti lọ ṣe. Nítorí náà lẹ́yìn tọ́lọ́run bá pàṣẹ nǹkan fún wa gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀ ó yẹ ká dìde ní lọ́gán kí a ṣe. Ohun tí Joseph ṣe nìyí ó jẹ́ ohun tó jẹ́ ìwà ẹni tó jẹ́ olóòótọ́. Ara àwọn àbùdá tó lọ́dẹ̀ máa ń wò yẹn láti yan àwọn èèyàn láti ṣe ohunkóhun bóyá nínú ìjọba Ọlọ́run àbí fún ògo orúkọ rẹ̀. Mo tún wo Jacob náà nínú Genesis orí 46 orí 14. Mo wo ẹsẹ̀ ìkejì. Genesis orí 46 ẹsẹ̀ ìkejì sí 5. Ọlọ́run sì bá Ísírẹ́lì sọ̀rọ̀ ní ojúran ní òru ó sì wí pé Jacob Jacob ó sì wí pé èmi nìyí ó sì wí pé èmi ni Ọlọ́run bàbá rẹ má bẹ̀rù láti sọ̀kalẹ̀ lọ sí ilẹ̀ Íjíbítì
nítorí ibẹ̀ ni èmi ò gbé sọ ìwọ di orílẹ̀-èdè ńlá, èmi ò sì bá ọ sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, èmi ò sì mú ọ gòkè wá ní tòótọ́. Jósẹ́fù ni yóò sì fi ọwọ́ rẹ̀ pa ọ́ lé ojú dé. Jákọ́bù sì dìde, ẹ̀rí bẹ́ẹ̀ yẹn, Jákọ́bù sì dìde láti Bíáṣébà lọ. Àwọn ọmọ Ísírẹ́lì sì mú Jákọ́bù bàbá wọn lọ àti àwọn ọmọ wẹ́wẹ́ wọn àti aya wọn nínú kẹ̀kẹ́ ẹrù tí Fáráò rán láti mú un lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá tún wo Ísákì bákan náà nínú Jẹ́nẹ́sísì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kìíní dé ìkẹta, a ṣe àwárí bẹ̀ wípé nígbà tí ìyàn mú, Ọlọ́run ló yẹ kó máa ṣe àkóso ayé onígbàgbọ́ nínú títọ́ ọmọ wa, nínú iṣẹ́ tá a fẹ́ ṣe, nínú orílẹ̀-èdè tá a fẹ́ lọ, nínú ibi tá a fẹ́ máa gbé. A gbọ́dọ̀ máa wá ojú Ọlọ́run, a gbọ́dọ̀ gba Ọlọ́run láàyè láti yàn fún wa, a gbọ́dọ̀ gbọ́ràn sí ní kété tí Ọlọ́run sọ pé kó má lọ sí Íjíbítì, pé kó dúró níbi tó wà yẹn, pé òun máa bùkún. A rí pé Ísákì dúró síbẹ̀ yẹn ní ọdún yẹn, ó gbìn, àsọ pé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó wáyé pé ó ní ìkórè tó pọ̀. Nítorí náà a rí pé ìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run ni Jósẹ́fù ṣe. Ètò tó dàbí rẹ̀ náà ni pé nígbà gbogbo kò yẹ kí ẹnikẹ́ni kí ó fojú pa idà ọba, idà àwọn gómìnà, àwọn aláṣẹ. A ò gbọ́dọ̀ máa fọwọ́ pa idà wọn lójú, a ò gbọ́dọ̀ máa fọwọ́ tẹ òfin orílẹ̀-èdè, òfin ìjọba, a ò gbọ́dọ̀ máa tẹ̀ mọ́lẹ̀, torí pé Ọlọ́run fúnra rẹ̀ ó mọ̀ sí bí àwọn wọ̀nyẹn ṣe ń ṣe adarí. Torí náà tá bá wo nínú Kọ́ríńtì kínní orí 14, ní Kọ́ríńtì kínní orí 14, mo wo ẹsẹ̀ 23. Kọ́ríńtì kínní orí 14 ẹsẹ̀ 23, ẹsẹ̀ 33, ó kà báyìí pé nítorí Ọlọ́run kì í ṣe Ọlọ́run ohun rúdurùdu, ṣùgbọ́n ti àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́. Ọlọ́run ò lè wá ká dá áńgẹ́lì sílẹ̀ kó wá da ìjọba tó wà lóde lọ nígbà yẹn kó dàrú. Yàtọ̀ sí yẹn, iṣẹ́ tí Jósẹ́fù ṣe yìí, ó lọ láti lọ mú ìwé mímọ́ ṣẹ ni. Nítorí pé níbi tá a kà yẹn, ó ní kí a bá lè sọ wípé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ pé láti Íjíbítì ni mo ti pe ọmọ mi wá. Ìyẹn wà, àsọtẹ́lẹ̀ yẹn ti wà ṣáájú ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣáájú kí a tó bí olùgbàlà. Tá bá wo ìwé wòlíì Hósíà orí 11 ní ẹsẹ̀ 1, ó nígbà tí Ísírẹ́lì wà lé ọmọdé, nígbà náà ni mo fẹ́ ẹ, mo sì pe ọmọ mi láti Íjíbítì jáde wá. Ìyẹn ṣe àpẹẹrẹ ìgbàlà èyí tí Ọlọ́run ṣe fún àwọn ènìyàn rẹ̀, tó yọ wọ́n jáde kúrò nínú ayé. Nínú Mátíù orí 2 táwa kà yìí, òǹkọ yìí ó ń lo àsọtẹ́lẹ̀ ẹnu májẹ̀mú ti láéláé yẹn láti ṣe àfihàn pé ayé Jésù ó jẹ́ ìmúṣẹ ìwé mímọ́ gẹ́gẹ́ bí Mèsáyà, ẹni tó yẹ pé ó gbé sá àsálà lọ sí Íjíbítì, a sì mú padà wá láti Íjíbítì. Ó ṣe àpẹẹrẹ bí Ísírẹ́lì, Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ wọ́n ṣe lọ sí inú Íjíbítì tí wọ́n tún jáde wá nípasẹ̀ ọwọ́ Ọlọ́run. Ìyẹn ṣe ìbákẹ́gbẹ́pọ̀ pẹ̀lú àsọtẹ́lẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì ní ìgbà ogbó. Kí wá ní ìdí tó fi ń sá? Kí ló dé tó yẹ kó fi sá? Ní Yorùbá máa ń sọ wípé bí èèyàn ṣe ń mọ ìjà jà, bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó mọ bó ṣe ń sá. Mọ̀jàmọ̀sá. Ọkùnrin kan wà ará orílẹ̀-èdè China, à ń pe orúkọ rẹ̀ ní Sun Tzu. Ọkùnrin yẹn ló sọ wípé ó ní ogun tí a ṣẹ́, òun ni ogun kan tó jẹ́ pé àyẹ̀ra fún. Ìyẹn túmọ̀ sí pé jagunjagun ọlọ́gbọ́n a máa yẹra fún ogun. Torí náà bí Ọlọ́run ṣe yẹra, kì í ṣe pé Jésù ò ní agbára láti pe iná sọ̀kalẹ̀ kó jó Hẹ́rọ́dù kó ba gbogbo ìjọba yẹn jẹ́, ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ wá láti má ṣe ìyẹn. Torí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọkùnrin ará China yẹn tó sọ, ó ní àwọn jagunjagun tó borí, wọ́n á kọ́kọ́ borí náà kó tó wá lọ sínú ogun. Ṣùgbọ́n àwọn tí a ṣẹ́gun, wọ́n á kọ́kọ́ lọ sí ogun ṣáájú
wọ́n á ṣe máa wá ọ̀nà láti borí. Kí ló túmọ̀ sí? Jésù Kristi wá sáyé láti wá gba ẹlẹ́ṣẹ̀ là. Tó bá jẹ́ pé ó ṣe bí ẹlẹ́ran ara ni nírú àkókò yẹn kó fi agbára rẹ̀ hàn, ṣé ó yẹ kó pa gbogbo àwọn tó fẹ́ wá gbàlà nínú ayé? Ṣé yẹ kó kọ́kọ́ pa wọ́n run ná? Tó bá pa wọ́n run, ìgbà wo ni ìwàásù ọ̀rọ̀ tí a fi rán wá, ìjọba Ọlọ́run tó wá kéde, báwo ló ṣe fẹ́ ṣe ìtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn ènìyàn? A rí pé Jésù wá ní àkọ́kọ́ yẹn gẹ́gẹ́ bí mẹ̀sáyà tó jìyà tá a rí ní ẹ̀dá ènìyàn tí a lè fìyà jẹ, tá a lè mú, tá a lè nà lẹ́gba, tá a lè fi ìṣó sí lọ́wọ́ kí a kanwọ́ rẹ̀ fún ìràpadà ọmọ ènìyàn. Torí bẹ́ẹ̀ ni Jésù ṣe gbogbo wọn yẹn. Ṣùgbọ́n nígbà tó bá padà bọ̀ lẹ́lẹ́ẹ̀kejì, ìgbà yẹn láṣẹ wá gẹ́gẹ́ bí kìnìún tó ti jagun ṣẹ́gun tá wá ṣe ìdájọ́. Nígbà mìíràn gan, nígbà nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kí tó dánu dúró, a rí pé nígbà míì àwọn èèyàn kan wá fẹ́ ṣe lòdì sí, bóyá fẹ́ lọ ṣe ìwàásù ìrere ní agbègbè kan, wọ́n á sọ pé kò lè gba bí kọjá ọ. Níbo kì í ṣojú ayé wa. Wọ́n á ní kó padà síbi tó ti ń bọ̀. Àwọn ọmọ èèyàn á wá lọ sọ fún ìkan lára àwọn ọmọ ẹ̀yìn, àwọn ọmọ kí lorúkọ wọn, Jòhánù àti arákùnrin rẹ̀. Mo fẹ́ kà láti inú ìhìnrere Lúùkù orí 9 ẹsẹ̀ 4 lé ní 50 ẹsẹ̀ 54. Lúùkù orí 9 ẹsẹ̀ 54. Ó ní nígbà tí ó sì ṣe gbogbo wọn mọ́ òde, ó mú, mo tọrọ gáfárà, orí 9 ni mo fẹ́ kà sí orí 8 ẹsẹ̀ 54 tó kà báyìí pé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Jákọ́bù òun Jòhánù, àwọn méjì yẹn, wọ́n sì rí i, wọ́n ní, Olúwa, ìwọ kò jẹ́ kí àwa kó po iná láti ọ̀run wá kí a sì sun wọ́n lúlú bí Èlíjà ti ṣe. Ẹsẹ̀ tó tẹ̀lé, ṣùgbọ́n Jésù yí padà, ó sì bá wọn wí, ó ní, ẹ̀yin kò mọ irú ẹ̀mí tí ń bẹ nínú yín. Èlíjà lè ṣe ẹnu májẹ̀mú láéláé, ṣùgbọ́n Jésù ó ní ìran, ó ní ète tó fi wá ní àkọ́kọ́ yẹn. Kì í ṣe láti wá fi agbára hàn, kì í ṣe láti wá lo agbára àìrí láti fi pa Hẹ́rọ́dù, láti fi pa gbogbo agbègbè Jùdíà àti Jerúsálẹ́mù àti gbogbo ìlú àti àwọn èèyàn tó wà níbẹ̀, láti wá fi pa wọ́n run gẹ́gẹ́ bí ẹni tó bínú. Ó wá gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn. Tá a bá rí nínú Jòhánù kínní orí 29, Jòhánù ó kéde, ó ní, wò ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, kì í ṣe kìnìún Ọlọ́run. Ó ní ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Ẹ ṣeun olùṣọ́ àgùntàn Simeon Ọlábìntún láti ìjọ Deeper Life. Ẹ̀yin bọ́n ṣe ń sọ̀rọ̀ yìí, ó wá ń yéèyàn. Lẹ́ẹ̀kan nígbà tí mo sọ pé wọ́n bí Jésù, wọ́n gbé lọ sí Íjíbítì, ọ̀pọ̀lọpọ̀ á ti máa wò nínú ọkàn wa pé wọ́n ti ṣe Kérésìmesì tán, ìtún ni. Ẹ rí pé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀tun ni. Nígbà tí bàbá fẹ́ wá yànnàná àkòrí yẹn, ó wá sọ fún wa lórí ìgbọràn. Ṣé ìgbọràn wọ́dún ìlú báyìí? Ká máa gbọ́ràn lọ́dún, ṣé ò dáa? Ọ̀tọ̀ Ọlọ́run bá ti sọ fún wa ká gbọ́ràn. Ìkejì, ká má ṣàfojúdi. Àbẹ́ẹ̀ mọ̀jàmọ̀sá là ń máa pọ́njú lógun. Ogun téèyàn bá ti yẹra fún báyìí náà lèèyàn máa ń borí. Àbí kì í ṣe nǹkan tẹ́ sọ ni? Bẹ́ẹ̀ ni wọn. Àbẹ́ẹ̀ rí pé ọ̀rọ̀ ọdún tuntun gan ló tún bá ìbí Jésù lọ. Téèyàn bá ti yẹra fún nǹkan dandan kó borí. Mo lè gbàdúrà, mo lè ṣe. O mọ̀ pé ogun wà níbì kan, o tún rìn súnmọ́ bẹ̀rẹ̀ súnmọ́ bẹ̀. Wọ́n lóògùn bẹ́ẹ̀ ò ṣe kó borí àbí. Bẹ́ẹ̀. A má ṣàfojúdi lọ́dún tuntun. Ẹ̀rí wọ́n tún sọ níbẹ̀ yẹn. Wọ́n ní Jésù ó lè mú gbogbo, ó lè pe iná sọ̀kalẹ̀. Wọ́n ní ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀. Ìyẹn náà ni pé ká tó fi ìwà tútù rin ìrìn àjò wa lọ́dún. Àbí bàbá? Bẹ́ẹ̀ ni. Ẹ má gbàgbé o, nǹkan tí ìbí Jésù ìfẹnumú tó dẹ̀ tún kọ́ wa fún ọdún tuntun. Ìgbọ́ràn. Kéèyàn yẹra tó bá ti mọ̀ pé ibi tó lè pààyàn lára, kéèyàn yẹra fún bẹ̀, kéèyàn má ṣàfojúdi, kéèyàn dẹ̀ fi ìwà tútù, kó má ṣe bó ti tó. Tí Jésù bá fẹ́ ṣe bó ti tó, kò ní sá lọ sí Íjíbítì o. Bó bá ṣe léjíọ́nì àwọn áńgẹ́lì ló nílò, wọ́n á rán sí láti ọ̀run. Ṣùgbọ́n kò ṣe bó ti tó. Ó dà, a lè rò pé àwọn nǹkan tí àkíyèsí tábàmù dání lọ́dún yìí á ràn wá lọ́wọ́ ní ìrìnàjò ayé wọn. 081 30 13 20 97 òun náà ni ẹ lórí ọ̀fẹ́ láti pè sí. Hello.
Ẹ káàbọ̀ sí orí ètò. Same to you, sir. Àmì ọdún àyàbọ̀. Ẹ ṣeun, mo ti gbọ́ yín. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá yẹn ní gbogbo ohun tọ́lọ́run bá ti pàṣẹ sọ àwọn kankan fún wa ká gbé báyìí tá bá ṣe lòdì sí ó lè pààyàn lára ó lè ṣèyàn ní jàǹbá ká gbọ́ràn lọ́dún yìí mo mọ̀ pé ẹ̀mí mọ́ máa ń bá àwọn ọmọ Ọlọ́run sọ̀rọ̀ kò dìgbà tẹ́nìkan bá sọ pé nǹkan báyìí ni kò ṣe kó tó mọ̀ ẹ̀mí mọ́ máa ń bá àwọn ọmọ Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo bá sì ti ń darí wa lọ́dún ẹ jẹ́ ká máa rìn bẹ́ẹ̀ 081-3013-2097 òun náà ní nọ́mbà tí ẹ máa pè wá sí ètò ìwàlẹ̀jì òun la wà lọ́wọ́lọ́wọ́ ní 91.5 FM tí ó kalẹ̀ sí Ìlókùn ní Adó Èkìtì. Àwọn olùṣọ́ àgùntàn Simeon Ọlábìntún àwọn náà ti kọ́ wa lónìí o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé o. Náà ní nọ́mbà tí a máa pè wá sí. Ibi Jésù yẹn kí wọ́n gbé lọ sí Íjíbítì ó mà ní nǹkan tó fẹnu mú ó fẹnu mú ìgbọràn ká gbọràn lọ́dún ó fẹnu mú ẹnìkan ti sáré pè ká sáré gbàgbé. Hello ẹ káàbọ̀ sí bẹ́ẹ̀ ẹ ṣé o. Àlàáfíà fún yín ọdún ìyá tún yín lára o. Ẹ̀yin ẹ̀rọ rédíò yìí sísàlẹ̀ dé. Kẹ́ ẹ máa ṣe ìgbọràn sí àṣẹ tọ́lọ́run bá pa fún yín. Kẹ́ ẹ má ṣe àfojúdi. Kẹ́ ẹ dẹ̀ máa béèrè fún ọgbọ́n Ọlọ́run láti máa darí yín ní ọdún yìí. Amen. Ẹ ṣeun abẹ́rẹ́ ìbí Jésù nǹkan tá a tún fàyọ mẹ́rin tí ò wúlò fún wa lójú ìwà ó tún wúlò pẹ̀lẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ yín láti ilé tí ń pè wá. Láti Arigidi.
tẹ̀yìn náà. àmín. Ẹ ṣeun ọjọ́ ti lọ lórí ètò Belenja ló kù kí àwọn oníròyìn dé. Àbẹ́ẹ̀rí lọ́dún yìí ẹ̀já gbọ́ràn Jésù gan-an olùgbàlà aráyé wọ́n gbọ́ràn wọ́n gbé lọ wọ́n gbé sá lọ sí Íjíbítì ká dẹ̀ máa mọ̀jà mọ̀ sá ibi tó bá ti le ká rọra mọ̀ bá a ṣe yẹra ká má dẹ̀ ṣe bá a ti tó ká má máa ṣàfojúdi. Àbẹ́ẹ̀rí kọ́kọ́rọ́ kan tó dáa ìtàn fi bẹ̀rẹ̀ pẹ̀lú wa lórí ètò yìí ọdún yìí bàbá wa olùṣọ́àgùntàn Simeon Ọlágúntàn láti jọ nípa làbí ṣe alẹ́ rò pé tá a bá tún pè ní jọ̀mí ẹ̀ tún jẹ́ wọn. pàṣẹ orí ọ̀fẹ́ Ọlọ́run. ibi tá a bá mọ lórí ètò yìí ti onímọ̀ náà ní ilé gbogbo àlàǹkì àpò ọdún akú ìyèdún iṣẹ́ ìṣùbà fábípọ̀ ìfẹ́ aṣọ̀pọ̀ ẹ̀ láyé ṣé wàá rí ọdún 2026 yìí ó máa dùn fún wa lórúkọ Jésù. mi ọ̀rẹ́ ní Florence Àkúnbí Adélókè ń pè pàdé wa bí oṣù lọ́jọ́ mẹ́jọ.